kò possible kẹ́yìn gangan fúnra yín fẹ́fẹ́ yàwó kẹ́ ti máa gbọ́ pé lágbájá ọmọ wo eléyìí ọmọ wo ọmọ tó yẹ pé wọ́n ti ṣe kinní kan ọmọ tó yẹ pé lágbájá ti ṣe kinní kan lè fẹ́ ru ọmọ bẹ́ẹ̀ torí pé kò gbọ́ nǹkan burúkú nípa mi rí torí iṣẹ́ dá ń ṣe yìí ìlú kan ni gbogbo wa mọ̀ra wa ríra wa tán àmọ́ra wa tán so kò sí nǹkan tẹ́ lè ṣe kò sí nǹkan tẹ́ lè ṣe táwọn èèyàn ò ní mọ̀ kò sí nǹkan téèyàn lè ṣe tó hide àti pé ọkọ mi tí mo fẹ́ kó tó di pó pàdé mi kò gbọ́ ìròyìn burúkú ẹ wò bí mo ṣe pàdé ọkọ mi ó ní agbára ọ̀rọ̀ tó lágbára ni torí kí nǹkan sọ wípé Ọlọ́run kádàrá pé èmi àtọkọ mi máa pàdé torí akànjọ ń ṣiṣẹ́ kan náà ni a pàdé lórí sẹ́ẹ̀tì mi ì gorí sẹ́ẹ̀tì wọn rí gẹ́gẹ́ bíi pé director tó máa ń pa àwọn actors oríṣẹ́ mi ì gorí sẹ́ẹ̀tì wọn rí èmi náà dẹ̀ yaṣẹ́ kí n lò wọ́n as a director rẹ̀. Orúkọ mi ni OYEBADE MODUPEOLA ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pè mí ní princess àwọn kan mọ̀ mí lọ́mọ Èrúwà because mo ti ṣe fíìmù kan tó jẹ́ pé ọmọ Èrúwà ní táìtù ẹ̀. ẹ ṣeun ṣé ìdílé ọba ni ẹ ti jáde ni tó fi ń pè yín ní princess. bẹ́ẹ̀ ni. ìdílé ọba. bẹ́ẹ̀ ni. ọba ti bò. Èrúwà. Èrúwà. káwọn ọmọ Èrúwà àti rẹ yín wá mọ̀ pé ẹ̀yin wọn kan lélẹ̀. àbí o. ẹ ṣeun ẹ ṣeun màá fẹ́ kí ẹ bá mi yànnàná iléèwé tí ẹ lọ láti ìbẹ̀rẹ̀ títí débi tí ẹ bá dé nù. gbogbo ìrìn àjò mi náà láti Èrúwà ló ti bẹ̀rẹ̀ Èrúwà ni mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò mi ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nursery school First Baptist Church nursery and primary school Èrúwà ilé ẹ̀kọ́ gíga secondary school Baptist Grammar School Oríta Èrúwà ti ilé ẹ̀kọ́ gíga náà mo lọ sí Polytechnic Ogundoyin campus ti Èrúwà mo ṣe ND ibi ND ni mo ti dúró so. ẹ ṣeun ọgbọn nígbà tí ẹ lọ sí Polytechnic yẹn kí lẹ lọ kà níbẹ̀ lọ́kùnrin. BSAD ni mo lọ kà business administration. business administration bí wọ́n ṣe ń ṣe òwò béèyàn ṣe ń ṣòwò ṣùgbọ́n ibi tá a ti wá báyìí a rí pé kò kí ń ṣe ọjà a rí pé kò kí ń ṣe ilé ìfowópamọ́ tábà ní pé bóyá òkè o ibẹ̀ láti wá báyìí ṣùgbọ́n a rí pé ibi tá a ti wá báyìí a rí pé ibi tí àwọn ní tíátà wà tí wọ́n ti ń ṣe sinimá ìyẹn fi yé wa pé ó dà pé oní tíátà ní mímà. nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ohun gbogbo lọ́wọ́ orí ni ohun gbogbo lọ́wọ́ orí àti kádàrá àti pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé mi náà nígbà tí mo ti wà ní nursery school ni mo ti máa ń ṣe mi mọ̀ bí mo fẹ́ sọ ní ni mo ti máa ń practice iṣẹ́ yìí tá bá fẹ́ ṣe end of the year party so èmi máa ń ṣe lead role as in èmi ni máa gba wájú gbogbo nǹkan tá bá fẹ́ ṣe láti nursery school mi láti ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ mi náà ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí toró wù mí ìgbà tí mo wà ní secondary school gan tán bá béèrè pé what do you want to become in future kí ni nǹkan tó fẹ́ ṣe máa ní iṣẹ́ tó wù mí ni kí n máa ṣeré orí ìtàgé bí mo ṣe wá lọ tí mo bọ̀ náà mo padà bára mi níbẹ̀. ẹ ṣeun ọ ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. ó ti pẹ́ díẹ̀ ilẹ̀ ti ta sí díẹ̀ torí tí mi ò bá ní gbàgbé bóyá mi ò lè fi kún tí mo bá tún yọ kúrò ní a ti gbẹnu lọ́dún 10. ọdún 10. bẹ́ẹ̀ni. tí ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn. bẹ́ẹ̀ni. torí mo ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tí wọ́n wà nídìí iṣẹ́ tíátà yìí wọ́n fi mí wọ́n máa ń kọ́ tíátà yìí ǹjẹ́ iṣẹ́ yìí náà kọ́ tíátà yìí. wọ́n máa ń kọ́ tíátà o torí ẹni tí ò bá kọ́ iṣẹ́ yìí kò lè mọ̀ bá ṣe ń ṣe kò dẹ̀ lè ní òye àtìmọ̀ tó péye ní ibi iṣẹ́ tí à ń ṣe yìí mo kọ́ tíátà ni mo kọ́ tí mo yege tí mo dáńtọ́ torí ọ̀dọ̀ ẹni tí mo ti kọ́ iṣẹ́ yìí kò sọmọ tó fẹ́ gba bẹ́ẹ̀ wọn kọjá tí kò ní ṣe dáadáa. ta ni ẹni tó kọ́ yín iṣẹ́ yìí. kọ́lọ́n bá mi fọ̀run kẹ́ni rere
Alhaji Gbọ́lágadé Akínpẹ̀lú Ògúnmájẹ gúdúgúdú abẹ̀yìnjàkànjàǹkan. Abẹ́ wọn lẹ ti kọ́ṣẹ́. Bẹ́ẹ̀ni. Ó tó bí ọdún mélòó tí ẹ fi kọ́ṣẹ́ yìí lábẹ́ wọn? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀gá mi wà lára àwọn ọ̀gá dáadáa tí kò rí líle mọ́ ọmọṣẹ́, torí gbogbo iṣẹ́ nǹkan tí mo ṣe lè sọ pàtó ọdún tí mo lò ní abẹ́ wọn ni pé bá ṣe dé ọ̀dọ̀ wọ́n tètè fún wa ní freedom, wọ́n tètè fàyè gbà wá láti máa lọ sí ibi iṣẹ́, láti máa lọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn. Ẹ mọ̀ pé àwọn kan wà tẹ́ pé tó bá kọ́ṣẹ́ lábẹ́ ọ̀gá wọn, ẹlòmíì gan ọdún 2 ọdún 3 ọ̀gá wọn ò ní tí fàyè gbà wọn láti máa káàkiri láti máa lọ ṣiṣẹ́. Wọ́n tètè fàyè gbà wá pé kán máa mú wa lọ sí ibi iṣẹ́ káwa náà máa rí bó ṣe ń ṣe, bọ́ mo sì máa lò tó bóyá bí ọdún 2 ní ọ̀dọ̀ wọn kó tó di pé mo gbà yọ̀ǹda kémi náà tó sọ pé mo fẹ́ ya fíìmù alára mi tí mo fi wá di pé mo ń ṣiṣẹ́ dáadáa. Ẹ ṣeun gan. Nǹkan kan sọ sí mi lọ́kàn sí i, mo rò pé ṣé kò ń ṣe nítorí pé ẹ jẹ́ ọmọ ọba ló ṣe dín pé ọ̀gá yín fi àyè yẹn gbà yín? Rárá o, torí tí mi ò bá pera mi ní princess kò sẹ́ni tó fẹ́ mọ̀ pé mo wá láti ìdílé ọba. Ìdí nìyẹn. Ẹ ṣeun gan. Ǹjẹ́ ẹ wá rántí sinimá tí ẹ kọ́kọ́ ṣe tí àwọn èèyàn fi mọ̀ pé ní tíátà ní tó gbé yín jáde, ǹjẹ́ ṣe rántí ẹ̀? Ṣé tó jẹ́ iṣẹ́ ara mi àbí tó jẹ́? Àbí ẹ bá ènìyàn ṣe? Iṣẹ́ tí mo ti bá àwọn èèyàn ṣe kó tó di pé mo ṣe fíìmù ti tèmi gangan ó pọ̀, mi ì lè rántí mọ́, bọ́ ibi fíìmù tèmi tí mo ṣe ṣẹ́ mọ̀ nínú iṣẹ́ tá à ń ṣe yìí kò easy, kò fi gbogbo ara rọrùn. Kéèyàn tó ṣe iṣẹ́ nínú iṣẹ́ oníṣẹ́ kan tó fúnyàn níṣẹ́ tó lámìlaka tó ṣe dáadáa ó máa pẹ́. Tó bá ẹ má jẹ́ ká bọ́ iṣẹ́ tèmi gangan ni mo ṣe tí mo mọ̀ wípé mo ṣiṣẹ́ takuntakun tí mo fi gbogbo ara ṣe tó dẹ̀ jẹ́ pé mi ni mo play lead role kan mi fúnra mi. Ǹjẹ́ lè bá a dárúkọ ẹ̀? Mọ́ríléwábẹ̀rù ni. Ipa wo lẹ kó nínú sinimá tí àwọn èèyàn fi mọ̀ pé wá lọ tù wò? Ẹ má yẹ kí n ṣe mistake, mo sọ tẹ́lẹ̀ pé mo kọ́kọ́ ṣe Ọmọ Èrúwà. Ibi Ọmọ Èrúwà yẹn ni mo ti kọ́kọ́ iṣẹ́ tó ṣe, bọ̀ tí mi ṣe lè sọ pé Ọmọ Èrúwà ní iṣẹ́ àkọ́kọ́ ṣe mi ni wípé iṣẹ́ yẹn padà sọnù ní studio. Ó sọnù? Ìgbà tó yá torí ìgbà tí mo kọ́kọ́ ya iṣẹ́ yẹn mo yà ní ààbọ̀, Ọlọ́run mi tí ì ní owó lọ́wọ́ nígbà yẹn, mo ṣàkọ́kọ́ ya àwọn star kan pamọ́ pé tí mo bá ti rówó pé màá sáré parí ẹ̀. Ìgbà tí ó dẹ̀ yá tí mo fẹ́ parí iṣẹ́ yẹn pátápátá ni wá pé editor mi pé mo ti fẹ́ parí iṣẹ́ yìí o, àwọn eléyìí tó ti wà lọ́wọ́ yín tẹ́lẹ̀ o, báwo la ìfẹ́ ṣe bọ́ ṣe sọ pé àwọn ò ríṣẹ́ mọ́ ní orí system yẹn ni mi ò ṣe lè sọ wípé iṣẹ́ àkọ́kọ́ ṣe mi. Ṣùgbọ́n eléyìí tí mo rí pé mo ṣe láṣe yege ni Mọ́ríléwábẹ̀rù táwọn èèyàn dẹ̀ wò sí mi kábàámọ̀ pé mo ṣiṣẹ́. Ọ̀pọ̀ ẹni fọlọ́. Mọ́ríléwábẹ̀rù. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ kọ́kọ́ sọ, torí màá fẹ́ ká sáré sọ̀rọ̀ díẹ̀ nípa ẹ̀. Ẹ ní èyí tí ẹ kọ́kọ́ yà ó sọnù nípa editor yín pé òun ò rí. Ẹ dẹ̀ ti sanwó fún àwọn òṣìṣẹ́ tí ẹ jọ ṣe sinimá yẹn tí wọ́n fi tọ́jú ẹ̀ torí pé ẹ ti parí ẹ̀. Ṣé nígbà tí editor yìí wá sọ pé iṣẹ́ yìí sọnù, báwo ni ẹ̀yin ṣe rí owó gbà? Torí ẹ ti sanwó fún àwọn kan àbí ẹ̀yin lẹ fara gbá gbogbo ẹ̀? Báwo lẹ ṣe ṣe? Owó ti lọ nìyẹn. Owó ti lọ? Ó ti lọ. Títí di wákàtí ọ̀wọ̀ yìí, editor náà kò ń ṣe pé bóyá ẹjọ́ jókòó tó sọ pé okay, ìwọ náà ṣe ẹ̀ ń dàgbà bọ̀, okay, mo fi eléyìí ràn ẹ́ lọ́wọ́, mo fi ṣe sínú. Kò ṣe bẹ́ẹ̀? Kò ṣe bẹ́ẹ̀. Nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé mo ti gbé àwọn ìgbésẹ̀ kan nígbà yẹn pé máa pé sójà máa lọ ṣe gbá kan bọ̀gbà táwọn tó já àwọn ọ̀gá mi tó jù mí lọ. Then mo ti meet ọkọ mi nígbà yẹn tó bá dẹ̀ bá mi sọ̀rọ̀ mi ò kí ń kọ̀rọ̀ sí lẹ́nu. Òun ni gbogbo wọn pè tó bá mi sọ̀rọ̀. Mo ṣe gbàgbé ẹni gbogbo owó tí mo ná ń gbà yẹn mi ò rí nǹkan kan lórí ẹ̀. Bí èlò lẹ ná nígbà yẹn tẹ bá lè ṣí nígbà yẹn ṣẹ̀ṣẹ̀ rántí? Mi ì lè rántí fi gbogbo ara rántí torí pé àwọn ọ̀gá mi kan wà tí wọ́n support mi nígbà yẹn náà pé àwọn gangan ni wọ́n ń ṣiṣẹ́ wà náà pé tí mo bá rí owó díẹ̀ pé kémi náà tiẹ̀ ṣe nǹkan kan. Mi ì lè rántí mi ì lè fi gbogbo ara rántí owó tí mo ná gbà yẹn. Ẹ ṣe báyìí ẹ̀sùn ọkàn sìn ẹni ẹ ti meet ọkọ yín gbà yẹn, so ẹ ti marry báyìí? Mo ti marry. Ẹni tí ẹ fẹ́ ṣó fi taratara gbà yín láti máa ṣiṣẹ́ orí ìtàgé? Ìdí tí mo fi béèrè ni pé èní ẹ lọ location, ọ̀la ẹ lọ location, tẹ fi lé
àti ọkọ sílẹ̀ nílé báwo ni wọ́n ṣe ń kù? Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé iṣẹ́ kan náà lèmi àtọkọ mi jọ ń ṣe. Onítíátà lọkọ yín? Is a movie director. Àwọn ni wọ́n máa ń darí eré tí à ń ṣe. Kì í ṣe gbogbo ìgbà la máa ń wà papọ̀. Ìgbà míì máa gbaṣẹ́ níta tí kì í ṣe pé ó máa wà níbẹ̀. Ìgbà míì òun náà máa gbaṣẹ́ tí mi ò ní sí ní location yẹn. Àmọ́ iṣẹ́ tájọ́ máa ń ṣe tó pọ̀ jù ni pé àjọ máa wà ní orí set. Èyí tá à ń yà lọ́wọ́lọ́wọ́ yìí gan, àjọ wà ń bí. Ọkọ yín movie director ni? Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́, abala tí a dé, abala tẹ́ pé ẹ máa ṣàlàyé bó ṣe lọ. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n máa fẹ́ mọ púpọ̀ bí ẹ ṣe pàdé. Báwo lẹ ṣe pàdé ọkọ yín yẹn gangan? Ẹ wò, bí mo ṣe pàdé ọkọ mi, ó ní agbára. Ọ̀rọ̀ tó lágbára ni, torí kí nǹkan sọ wípé Ọlọ́run kádàrá pé èmi àtọkọ mi máa pàdé, torí akànjọ ń ṣiṣẹ́ kan náà ni a pàdé lórí sẹ́ẹ̀tì. Mi ì gorí sẹ́ẹ̀tì wọn rí gẹ́gẹ́ bíi pé director tó máa ń pa àwọn actors oríṣẹ́. Mi ì gorí sẹ́ẹ̀tì wọn rí. Èmi náà dẹ̀ yaṣẹ́ kí n lò wọ́n as a director rẹ̀. Àmọ́ kí nǹkan sọ wípé Ọlọ́run kádàrá. A máa ń ríra wa lórí ní online, so a máa ń like post ara wa, a dẹ̀ máa ń kíra wa. Ibẹ̀ náà ni ká ṣàṣọpá àti bẹ̀rẹ̀ ṣá. Ṣùgbọ́n torí ọ̀pọ̀lọpọ̀ àwọn onítíátà tó jẹ́ ọkùnrin wọn ò kì í fẹ́ obìnrin onítíátà. Tẹ bá béèrè lọ́wọ́ wọn á ní àwọn ò lè fẹ́ wọn kinní kan wọn á give so many excuses. Ṣé nígbà tí wọ́n pàdé yín ṣé wọn ò sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún yín? Tó yẹ pé ẹ̀yin tẹ́ tún jẹ́ obìnrin náà ẹ ti sọ pé obìnrin mi lè fẹ́ onítíátà lọ́kùnrin, wọn ò ń gbélé, wọn ò ń ṣe. Báwo lẹ ṣe ń manage nǹkan yìí? Ẹ̀kan tó ṣẹlẹ̀ ni wípé èmi ní believe pé mi lè fẹ́ onítíátà bí mi ò lè fẹ́ yàn ọkàn. Mo máa ń ṣe nǹkan tí ọkàn mi bá ní kí n ṣe. Torí lóòótọ́ àwọn èèyàn máa ń sọ nǹkan tó pọ̀ gan nípa àwọn obìnrin tá jó ní tíátà. But nǹkan tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé ìṣelé ló máa ń gbéyàn dóde o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó jẹ́ wípé bó ṣe ń ṣe nílé wọn, bó ṣe ń ṣe níta nìyẹn. Wọ́n gbé dénú iṣẹ́ táwa ń ṣe yìí, àwọn ló fi ń borúkọ iṣẹ́ yìí jẹ́. Kò sóníranù, kò sọmọ burúkú nínú obìnrin onítíátà o. Àti pé ọkọ mi tí mo fẹ́ kó tó di pó pàdé mi kò gbọ́ ìròyìn burúkú. Ṣé mọ̀? Kò possible kẹ́yìn gangan fúnra yín fẹ́fẹ́ yàwó kẹ́ ti máa gbọ́ pé lágbájá ọmọ wo eléyìí ọmọ wo ọmọ tẹ́ pé wọ́n ti ṣe kinní kan ọmọ tẹ́ pé lágbájá ti ṣe kinní kan lè fẹ́rù ọmọ bẹ́ẹ̀. Torí pé kò gbọ́ nǹkan burúkú nípa mi rí. Torí iṣẹ́ tá à ń ṣe yìí ìlú kan ni gbogbo wa mọra wa ríra wa tán amọra wa tán. So kò sí nǹkan tẹ́ lè ṣe, kò sí nǹkan tẹ́ lè ṣe táwọn èèyàn ò ní mọ̀, kò sí nǹkan téèyàn lè ṣe tó hide. So ìgbà tí ó dẹ̀ ti gbọ́ anything láburú nípa mi, ibi tí ìrìn àjò èmi àti ẹ ti bẹ̀rẹ̀ ni èmi náà sì rí pé òun náà mi ìgbà burú nípa ẹ̀. Èèyàn tó onírẹ̀lẹ̀, kò kí ń sọ̀rọ̀, kò lágbájá, kò lẹ́mìí wàhálà. Àwa méjèèjì àtìgbà tá dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí àtìgbà tí mo ti pàdé ẹ̀, torí èmi ti ń ṣe mo ti ya fíìmù kankan kó tó di pé a pàdé ara wa, mo ti ya Mọ́rílé wá tí mo sọ yẹn kó tó di pé a pàdé ara wa. Àtìgbà tá dẹ̀ ti pàdé kò sí ìjà, kò sí pé iṣẹ́ yìí kò díra wọn lọ́wọ́. Tí mo bá travel ní wàhálà kankan, tóun náà bá travel kò sí lẹ́yìn ká pera wa ṣàlàáfíà ló wà ó ti tán. Ẹ ṣeun gan. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀, ǹjẹ́ lè sọ fún ajọ́ tí mo rí dùdù kí ló tún ṣẹlẹ̀ tí mo fi dùdù tó pé ẹ lè gbàgbé, ǹjẹ́ lè sọ fún wọn? Ṣe rí àwọn ìgbà tí inú mi dùn jù, ìgbà tí inú mi kọ́kọ́ dùn nígbà tèmi gan náà ṣàwó ara mi jọ, tí kì í ṣe pé bóyá èèyàn kankan ló fún mi lówó tí mo fi ya fíìmù alára ti tèmi gangan fúnra mi, tí mo dẹ̀ rí iṣẹ́ tí mo ṣe táwọn èèyàn sọ pé ó ṣe dáadáa, ìgbà tí inú mi dùn jù ni. Àti ìgbà tí mo tún lè sọ pé inú mi tún dùn jù ni ìgbà tó di pé wọ́n wá ń pè mí náà ṣiṣẹ́ níta. Mo wá wò pé ṣé pé mi náà lè ṣiṣẹ́ yìí débi pé wọ́n máa pè mí fúnṣẹ́ níta, tí mo lọ ṣiṣẹ́ lÉkòó tí mo káàkiri. Ibẹ̀ mo ti rò pé ó dàpọ̀ lọ́run ti fẹ́ máa gbàdúrà mi níbi iṣẹ́. Àwọn ìgbà tí inú mi dùn jù ni. Kí n tó yànda yín kẹ́ ẹ̀ tún máa lọ, ǹjẹ́ ní sinimá kankan tí ẹ̀ ń pòpọ̀ àbí tí ẹ bá yàn ṣe tí ẹ fẹ́ dárúkọ tó fẹ́ jẹ́ kí àwọn olólùfẹ́ yín kí wọ́n lọ wò, ẹ bá dárúkọ bí tí wọ́n ti lè bá pàdé láti wò?
Sinimá mi wà lọ́nà tó ń bọ̀. Àwọn sinimá kan náà ṣì wà tí a ti ṣe sẹ́yìn tí wọ́n ń wò ní YouTube lọ́wọ́lọ́wọ́ tó pọ̀. Àmọ́ sinimá tèmi gangan tí mo fowó ara mi ṣe tó ń bọ̀ lọ́nà, mo pe àkọlé ẹ̀ ní Èkùrọ́. Èkùrọ́ ni title ẹ̀. Ó ti fẹ́ jáde sórí Yorùbá Plus TV. Tó bá ti jáde sí YouTube, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò torí pé a ti jìyà gan níbi iṣẹ́ yìí. Kíyàn wá tó máa rí owó ṣàjọ, àìmọye iṣẹ́ mi gan tẹ máa yà tẹ́ ní rówó yín padà. Àìmọye eléyìí tí ẹ máa yà tẹ máa rówó. Ṣùgbọ́n iṣẹ́ yìí bí ìgbà téèyàn kàn ń take risk. Ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run bá wa fi àmì sí àdúrà wa o. Ẹ̀yin ni mo wá fẹ́ bẹ̀, mo fẹ́ rọ̀ yín torí láìsẹ́yìn kò sáwa o. Tẹ́ ẹ bá bá wa wò, a kàn ń yà, a kàn ń náwó ni, kò síbi tá a fẹ́ fi dà. Ẹ̀yin náà lẹ ń bá wa wò táwọn èèyàn fi mọ̀ wá. Ẹ̀yin lẹ ń bá wa wo fíìmù táwa fi ń ro oúnjẹ jẹ torí tí ojú wa ti rí sẹ́yìn. Ṣé nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ pé tẹ bá lọ sí location gan, ibi tẹ́ fẹ́ sùn sí gan wọ́n ní fún yín. Kó tó di pé Ọlọ́run ṣe gbàdúrà tiwa náà, táwa náà ti di pé wọ́n fowó pè wá, táwa náà ti di pé wọ́n ti ń fún wa ní hotel. So ẹ jọ̀ọ́ tí fíìmù mi bá jáde, ẹ bá mi wò, ẹ ṣàánú ajé, ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.